ìmọ̀rẹ́ o ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti àjọ immigration ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n kọjú ìbọn dára wọn ìpayà ó sì bá àwọn ará ìlú. ṣé kójú má rí bí gbogbo ara ní oògùn rẹ̀? ọ̀rọ̀ yìí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí gbogbo àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí wọn nígbà tí ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àjọ immigration tí wọ́n kọjú ìbọn dára wọn. ìró ìbọn ló ń dún kíkankíkan ní agbègbè kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní tíà ní ìlú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ṣojú mi kò ró kan ó sọ wípé àjọ immigration àwọn ni wọ́n mú ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn tí ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yìí ó sì jẹ́ ọ̀gá wọn. nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀gá ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn òun ló rúfin ojú pópó nígbà tí wọ́n ń dá a dúró lójú ọ̀nà. wọ́n ní ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yìí òun ni wọ́n pe orúkọ rẹ̀ ní Brigadier General Basir Adéwìnbí tó ti fẹ̀yìntì. wọ́n ní òun ló ń kọjá lọ nígbà tí ẹ̀ṣọ́ aláàbò immigration tí wọ́n wà lójú ọ̀nà àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì láti pa òfin ojú pópó mọ́. ṣùgbọ́n ọ̀gá àgbà àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn yìí ó kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ni wọ́n bá ti ọkọ̀ rẹ̀ lọ sí àgọ́ wọn. wọn ò bẹ̀sùbẹ̀gbà àwọn ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn tí wọ́n jí ọmọ sí ọ̀gá yìí wọ́n ya wọlé ni wọ́n bá sọ wípé kí wọ́n ó tú ọ̀gá àwọn sílẹ̀ ṣùgbọ́n wọ́n kọ̀ láti ṣe bẹ́ẹ̀. èyí ló fa gbódòǹró gan tó sì fa gbómi sí omi òtó láàrin àwọn méjèèjì. wọn ò bẹ̀sùbẹ̀gbà ni wọ́n bá kọjú ìbọn dára wọn. ìró ìbọn ń ró àwọn ènìyàn ń sá kíjokíjo ní agbègbè yìí. lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn olórí ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn tó fi mọ́ olórí àwọn àjọ immigration wọ́n padà fi eegun òtòlò tú ọ̀rọ̀ yìí. ọ̀kan lára àwọn aṣojúkọ̀ròyìn wa tí wọ́n bá sọ̀rọ̀ ní òwúrọ̀ ìní ó ní àwọn ti fi eegun òtòlò tó ohun gbogbo sì ti padà bọ̀ sípò àmọ́ àwọn ènìyàn sì wà nínú ìkáyàsókè ní ìlú Òṣogbo nígbà tí ìró ìbọn ń dún ní agbègbè síà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ó ṣe o ẹ̀ṣọ́ aláàbò àmọ̀tẹ́kùn àti àjọ immigration wọ́n kọjú ìbọn dára wọn látàrí wọn ò bọ̀wọ̀ fún òfin ojú pópó.